damisi èmi yọ níwájú rẹ̀ ìwọ náà máa jó ó gbé mi ró èmi kò dé ní ilẹ̀ títí ayé ni wọ́n máa yìnyàn ó Jésù mo yìnyàn Olúwa Olúwa dára èmi náà rè Olúwa máa jó èmi náà rè Olúwa alẹ́ èmi náà rè Ọlọ́run mi èmi náà rè Olúwa èmi erùpẹ̀ lásán tó ṣe lẹ́nìyàn o erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo ṣùgbọ́n bí o jẹ́ra mi lójú mo fọpẹ́ fún wa èmi náà rè Olúwa bí o máa mọ ohun tí mo ṣe fún bàbá yẹn o kò yé mi rárá o ohun tí mo ṣe fún bàbá yẹn o fàfiswat tó fi dá mi sí tó fi tì mí lẹ́yìn tó fi dá mi lọ́lá tó fi ń gbè mí níjà èmi ò máa mọ ohun tí mo ṣe fún bàbá yẹn o tó bẹ́ẹ̀ o bí o máa mọ ní tó fi fẹ́ràn mi Olúwa kò yé mi bí o máa ní tó fi fẹ́ràn mi ọmọ ṣe báyìí èmi ò mọ mi ò mọ mi ò mọ mo ṣáàrí pé Jésù fẹ́ bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o ẹ ṣé gan ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o ẹ ṣé o bukode Yesu dálú Jehova o ìlera Jesus bàbá ẹ ṣé o lórí ayé wa ẹ ṣé lórí ilé mi ẹ ṣé lórí iṣẹ́ o lórí ẹbí ará gbogbo ẹ ṣé àdìsẹ́ torí náà ó gbéga 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 torí náà ó dásíá 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 torí náà ó gbéga 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 torí náà ó gbéga kò máa gbowó kó gbòbí sórí náà ó gbéga kó gbalẹ̀ kó gbalẹ̀ o sórí náà ó gbéga kó gbẹdúrà kó gbàgùtà sórí náà ó gbéga kó gbówó kan lọ́wọ́ mi o ọpẹ́lọpẹ́ rẹ ni bàbá mi lánàá ọpẹ́lọpẹ́ rẹ bàbá ayé ìbá fi mí ṣẹ́ sí ọ ṣebí wọ́n ní kò gbà fún wọn Olúwa ìwọ ló bà mọ́ wọn jẹ́ ọpẹ́lọpẹ́ rẹ Olúwa yọjú kà sí mi ọ̀tá ìbá fi mí ṣẹ́ sí ọ ọpẹ́lọpẹ́ rẹ bàbá ọpẹ́lọpẹ́ rẹ bàbá ọ̀dà náà ìjọ ọpẹ́ rẹ dà ìjọ ọpẹ́ mi rè májò wọ́n máa jó ẹni ọpẹ́ rẹ dà ẹni ọpẹ́ mi rè.